Ìjẹgàba àwọn ará òkè ọya ìyan àwọn alágbára Haúsá àti Fúlàní. Ó dà pé ó ti ń dé góńgó báyìí o pẹ̀lú bí àwọn àgbà ilẹ̀ Yorùbá èyí tí wọ́n ń pè ní Eminent Elders Forum bí wọ́n ṣe fi ọ̀rọ̀ síta tó sì fa ìbínú yọ lórí bọ́n ṣe ní àwọn ilẹ̀ Haúsá wọ́n ń jẹ gàba lé ẹ̀yà Yorùbá àti apá gúúsù Nàìjíríà èyí tó ń pè ní Southern Nigeria, tí a gbé àwọn àgbà náà tó sì jẹ́ kó di mímọ̀ wípé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó tètè wá ọ̀nà àbáyọ sí ìjẹgàba náà, kó ṣe àtúntò orílẹ̀-èdè yìí, kó sì jẹ́ kí ìjọba Nàìjíríà padà sí ti ẹlẹ́kùnjẹkùn tó wà tẹ́lẹ̀ lásìkò àwọn baba ńlá Nàìjíríà, ìyẹn àwọn bíi olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀, olóògbé Ahmadu Bello, olóògbé Nnamdi Azikiwe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lásìkò tí ẹni tó jẹ́ akọ̀wé àgbà ẹgbẹ́ àwọn àgbà náà, ìyẹn the Secretary of the Eminent Elders Forum, ọ̀mọ̀wé Akin Fápóǹdà, nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe lórí tẹlifíṣàn Arise TV ní ọ̀sẹ̀ tó kọjá, ìní bàbá náà ló máa ti jẹ́ kó di mọ̀ wípé àsìkò ti tó kí gbogbo àwọn ọmọ Yorùbá àti àwọn ọmọ apá gúúsù orílẹ̀-èdè yìí ìyẹn Southern Nigeria kan jigiri kí wọ́n sì gba ara wọn sílẹ̀ lọ́wọ́ ìjẹgàba àwọn Haúsá. Ọkùnrin náà jẹ́ kó di mímọ̀ pé láti nǹkan bíi 40 ọdún sẹ́yìn 40 years ìní àwọn Haúsá náà ti kó ìran Yorùbá àti gbogbo ẹ̀yà yòókù míì tí ò ń ṣe Haúsá àti Fúlàní sábẹ́ wọn, tó jẹ́ pé ohun tó bá wù wọ́n ìní wọ́n ń fi ilẹ̀ Yorùbá àti àwọn ẹ̀yà míì ṣe. Ọ̀mọ̀wé Akin Fápóǹdà wá ní irú gbogbo ìjẹgàba báyìí àwọn gbọ́dọ̀ fi ọwọ́ ẹ̀ bọ aṣọ, àwọn sì gbọ́dọ̀ tètè wá ọ̀nà àbáyọ sí i, nítorí pé ìbí òjò bíi bá a ṣe bẹ̀rù lọ bọ́mọ, àti pé ìran Yorùbá, àwọn Ìgbò ní ìjọ ni o àtàwọn tó wà lápá gúúsù Nàìjíríà, àwọn kì í ṣe ẹrú rárá fún àwọn ará ilẹ̀ Haúsá. Ọ̀jọ̀gbọ́n ọ̀mọ̀wé Akin Fápóǹdà kò tún wá dákẹ́ lórí eléyìí, ó tún sọ̀rọ̀ lórí àtúntò owó orí, ìyẹn àbá òfin náà ṣe àtúntò owó orí Nàìjíríà tí Tinubu tó gbé jáde tán pè ní tax reform bill, èyí tó ń bí àwọn alágbára ilẹ̀ Haúsá tó ń bí wọn nínú. Níṣẹ́ ni ọ̀mọ̀wé Akin Fápóǹdà ní ọ̀nà àbáyọ gan-an ó ní àbádòfin ọ̀rọ̀ owó orí náà, nítorí pé bí Tinubu bá lè ṣe yóò gba ilẹ̀ Yorùbá àti apá gúúsù kúrò lọ́wọ́ àwọn Haúsá ni, nítorí pé owó tán rí ní apá gúúsù Nàìjíríà náà fi lọ ń bùkátà àwọn Haúsá, ilé ìgan ló ń dùn wọ́n tí ó sì ń bí wọn nínú. Ọkùnrin náà ó wá tún jẹ́ kó di mọ̀ wípé kí Tinubu kó rí i pé ìjọba ẹlẹ́kùnjẹkùn regional government ni ló dá orílẹ̀-èdè padà sí, nítorí pé òun lọ́nà àbáyọ tó sì ní kí ẹ̀yà kọ̀ọ̀kan kí wọ́n lọ dá òfin ara wọn ní, èèyàn bá wá ti fún wọn ní ìjọba ẹlẹ́kùnjẹkùn tí àwọn ń sọ nípa ẹ̀.